lóhùn ọ̀gbádùn ìjọba Fáṣọlá ẹ̀fún lówó ọkọ̀ fọ́mọ̀ gbà ju wọn lọ. Àwa ń gbádùn ìjọba Fáṣọlá lọ́nà kan. Ìwọ lọ́wọ́ nínú Èkó tàwa yìí látúndé lọ́wọ́ bí ọdún mẹ́fà márùn-ún mẹ́rin mẹ́ta méjì kéwọ́ ọdún tó kọjá lẹ́kọ̀ọ́ yìí. Bọ́ba tí ọmọ ẹ̀dá bá délé wà fọmọ ṣe tọ́ lọ fẹ́fẹ́ wọ́n ń ṣe láwọn èrè ọmọ ń ṣe gbéraga. Ó sì mọ sọ báwa kọjá wọn àtàwọn ọlọ́kadà ní bàtí rí. Ẹ̀yẹ lójọ́ wọn kó wẹlẹ̀ ọ̀dẹ yìí. Àìmọye adélé bàbò láǹtà náà bá wọn ṣe. Wọ́n wá nínú ọkùnrin pẹ̀lú obìnrin tó lé o. Ta ló gbọ́ jù láwàárín wa? Eré yóò jẹ́ kọ́rẹ́ǹtì àròkọ nínú ọkùnrin pẹ̀lú obìnrin ta ló gbọ́ jù. Ọkùnrin lọ́gbọ̀ máa gà ní gbogbo wa. Ọ̀rọ̀ yóò lájú mẹ́sì ẹ̀kan ló. Ó pé bo làwọn ọkùnrin gọ̀ sínú. Tọ́mọdé bá bàjẹ́ láti iwájú tán. Tọ́mọ ẹlẹ́pọ̀ ń dẹ́mù lẹ́yìn ọba wọn. Tọ́ba lè fi dánlọ́ọ̀bù ọwájú. Tọ́bi fóòmù díẹ̀ fún sẹ́yìn ọwá ga. Bẹ́ẹ̀ làwọn ọkùnrin ọ̀wà máa yọ àmọ̀jọ́ wípé mọ́rọ́jà tù wà ní tí mo fẹ́ ná. Bẹ́ẹ̀ ti dúdé wá ní apáná àbọ̀. Ọkùnrin ó dìde yá lọ́rẹ̀ ìpàná kò tó panájà. Àwọn wèrè ó ti yọ fóòmù ìpamọ́. Àwọn wà máa wẹ̀ nínú odò funfun pa. Àníkọ́ lọ sájà ọkùnrin ọgbọ̀n tó dé kò ní dàgbébò tó dé kò ṣe. Bébò bá kú re kò ní sun re tàbí elórí ikú rẹ̀ ní ìdàgbòrò rú. Èbó ni òjá máa délé bọ̀ sọ́lọ́mọge. Bàbá tí lówó ló ń rọ̀ bàbá onírin mọ́ wo gbogbo wọn wá ti lórí méjèèjì fúra wọn. Àwọn ọkùnrin àwọn wà máa rẹ̀ jù. Ànímọ̀pẹ́ pọ̀ tó ti rọ̀ lójú. Ànímọ̀pàwọ̀ tó ti sàn ní. Ẹ bá bá ń kẹ́dùn. Fáṣọlá ti sòfin tuntun. Ó ní bàbá mú bá pọ̀ tún la. Pé wọ́n gbọ́dọ̀ kókó séwé kó mọ́. Ká padà sí fọ́múlà kò ọjọ́ sí. Níláwọ̀ amọ̀yàn tó wà pàǹgòrò. Gbogbo wèrè tẹ́ fi rọ́bà gbé dúró. Bàbá gbọ́dọ̀ níbi ìrà fún mi ni. Èkó ìtòlù kọ́ ti pa. Àlùbáyé bá lójú lórí iṣẹ́. Kọ̀mẹ́ndò ìwọlé sọ nígbà tá a kọ́ bẹ̀rẹ̀. Nígbà ohun táwọn fi síre kiri ọ̀tẹ̀. Bàbá rọ́mẹ̀lẹ̀ nínú ọjà ìjọ́sí. Bàbá rọ́mẹ̀lẹ̀ nínú ọjà ìjọ́sí pé bébì. Ìwọ náà rẹwà lọ́bìnrin bá wa ṣe. Wọ́n máa ń fi wá pa nígbà òun wípé ẹ̀rí bọ̀dá ọlọ́sẹ̀ mú rí kan. Ọmọ ara rẹ̀ yẹ́yà lè yọ́tọ̀ ọmọ Túndé. Èmi tó fi ń pàṣá yóò gbà yẹn mo dúpẹ́. Èmi ò mú gúdà mo ti ń kẹnu. Tẹ̀kẹ́tẹ̀kẹ́ tún ní bọ́ọ̀dì ní jáde kọ́mándó. Ẹ̀yọ́ òun mi ni ó tún wà wò látúndé. Ọmọ ẹ̀lẹ́ tí ń bá pè kọ́kọ́ pàjé. Tó yẹ kó Súsáìnà lọ́bẹ̀dó. Ká mọ́ sọ kókó sílé sàárà. Torí túmẹ̀kà tí Súsáìnà jọra wọn. Àwọn túmẹ̀kà ní kọ́ọ̀bùlà tó ń ṣe fáàmù. Àwọn Súsáìnà náà ń kún lọ́dà fún wa bàbá fẹ́ jáde. Oko Súsáìnà lọ́bẹ̀dó. Kọ̀mọ̀dé sọ̀rọ̀ mi mú káìlà mo dúpẹ́. Nǹkan márùn-ún ló yẹ kọ́kùnrin ó ní. Jọba máa gba yìí lójú àwọn obìnrin nínú márààrún. Mẹ́rin ti wà lọ́dọ̀ mi. Àkọ́kọ́ nù tó yẹ kọ́kùnrin ó ní kọ́ló. Wọ́n lọ́dọ̀ àkọ́kùnrin ó ní bọ́ọ̀dì ọjọ́jú ẹ̀wé ní Àyìnlá. Straight body ní bọ́ọ̀dì mi. Bọ́mẹ̀rẹ́ bá rírù mú káìlà bàdé dúró ìtòlówó ọ̀rọ̀kùnrin kò lè rọ́sbáǹdì ìdí fẹ́ mọ́. Ẹlẹ́kejì wọ́n tún ní àmọ̀ ọ̀sọ̀ ọ̀rọ̀. Bóbìnrin bá ìgbà mi láàyè kájọ rojọ́. Kò gbọ́dọ̀ sí ápẹ́sì kíláàsì ìmọ̀ yọmọ wáyé. Ẹ̀kẹta wọn ní á ní pọ́ọ̀lù ọjọ́ jíbi bá fi bóra. Àmì ilé ẹ̀sìpáyà sí ìkú bá tún dé. Ọ̀pá dúdú mẹ́sàlẹ̀ tó lórí. Ìjẹ́ tọ́lọ̀ ń bá ṣe mọ́tò ọlọ́yẹ túndé o. Ìjẹ́ tọ́lọ̀ ń bá ṣe mọ́tò ọlọ́yẹ yéye. Làwọn adéré mọ́tà gbá kò ní lọ ní wa. Ìrì pé mo bá lé ọba jẹ́. Wà látara tó bá fẹ́ gba yìí.
wọ́n fẹ́ káwọn obìnrin lọ yọ sọ lẹ́nu wọ́n lọ́ra mọ́tò sọ́lọ́ yẹn kọ́ wá wá hàn nù àtẹ̀yẹ kọrin ìwọ́n sábà tẹ̀ hàn nù ẹ̀pọ̀pọ̀ títí tó fi dọ́jà ọba gbogbo bàbá òkò pẹ̀lú súlé orí táwọn adélébọ̀ ọmọ pé bàbá wẹ̀rẹ̀ yìí ti lọ́ọ́ tẹ̀ kólé gbogbo wọn ni wọ́n mọ nọ́mbà mọ́tò rẹ̀ ọba náà ní àmọ́tẹ̀sì náà ó fi dẹ̀ o èmi ò sí ń ṣe owó jìnnà sí òwò ya ìdánwò mi tí wá ń ronú wà láìrìn lè mánéjì rẹ̀ ò ní gbogbo tí máa ń wọ̀ mí lójú àwọn tó ní gan wọ́n ti rọ́wọ́ èèyàn kan kó sí. Boko Haram mẹ́ta ló wà láyé. Mo rí kíní kẹ̀yàn kan lójú wíńdò wọn kó wa jẹ. Èèyàn kan lójú wíńdò wọn sọ wa. Èèyàn kan lójú wíńdò wọn sọ wa. Gbogbo rẹ̀ ló kó ọba sá. Kọ́mándò, Boko Haram mẹ́ta ní ń bẹ láyé. Ìwà mọ̀ ìdẹ́yìn máa ń bẹ̀ ṣe kí n tú. Boko Haram àkọ́kọ́ Jonathan ni. Ṣàdédé lọ́yọ́ sọ́bsìdì lórí epo. Ọba gbogbo àtẹ̀mítìnì ó ti yọwó. Tí gbogbo èèyàn sì ti lọ́yọ́ ọdún bàbá wèrè sọ́bẹ̀ pa ogbó mẹ̀kúnnù ẹkún ni. Ṣẹ̀dí rí i pé Boko Haram ni. Kọ́mándò Boko Haram ẹlẹ́ẹ̀kejì ògùn rẹ̀ mọ̀. Kàtọ̀ ohun tí wọ́n ń fi bọ́ǹbù para wọn. Kọ́lọ̀ mọ́jà ní pẹ̀lú ayélujára. Sọ̀wá ní Boko Haram ẹ̀ka tó dé. Gbogbo àwọn atájọ́ ọkùnrin ayé ni. Àbẹ̀ńjẹ́ bá jẹjẹ́ adélébọ̀ sí láyé. Yóò ló rè ṣe Boko Haram nínú wa. Ìyàwó tó gbé lọ́kọ̀ọ̀rọ̀ tọ́lá lóko. Bí wọ́n sọ fọ́ ìwọ gbọ́n ọmọ Párámù lọ́lọ́jẹ́. Àti sọ pé Boko Haram ló tọ́jú. Àlùdẹ́bà yìí ṣe ní lọ́tọ̀. Ẹrù tó ń gbé yìí ju èsì ẹ̀ lọ. Bẹ́lẹ̀ yìí bá fi fọ́mù náà ọ lórí ọwọ́ microfinance.